ilé ìyá gbogbo àgbáyé la wà yìí ní agbègbè ìrojò ní Ìjẹ̀ṣà nílùú Iléṣà bíbí tí wọ́n jẹ́ ìyá àgan fún gbogbo ìlú Iléṣà àti Ìjẹ̀ṣà lápapọ̀. Wọ́n máa ń ṣe ọdún Egúngún ní gbogbo ọdọọdún. Ìlú tó ti bẹ̀rẹ̀ lónìí yìí ọjọ́ mẹ́ta gbáko ni wọ́n fi ṣe ọdún Egúngún yìí. Gbogbo bá ṣe ń lọ àmọ̀jẹ́kẹ́ máa mọ̀ ní ìkànnì ẹ̀yà Yorùbá TV. Bẹ́ẹ̀ ṣe ń wo kànnì yìí ẹ máa bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ni máa bá wa share rẹ̀ lágbára Elédùmarè. Ojú tẹ fún wa ojú náà ò ní fọ́. Ìyá náà rèé ẹ gbọ́ ìtàn nípa ìgbésí ayé wọn. Bọ́n ṣe jẹ́ ìyá gbogbo àgbáyé ẹ gbọ́ níkànnì ẹ̀yà Yorùbá TV náà ni kò pé méjì. Bẹ́ẹ̀ ṣe wọ́n wò wá ẹ máa bá wa tàgbàǹgbà rẹ̀ kálé kẹ́ máa tàgbàǹgbà rẹ̀ dóko. Agbègbè ìrojò la wà yìí nílùú Ìjẹ̀ṣà land ní la wà yìí. Wọ́n jẹ oyè tó pọ̀ àwọn tó ní àrólé Fáyókè Ayọ̀ká Jàngìlá tó jẹ́ pé oríṣiríṣi oyè náà ti jẹ káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà yìí òdú ni wọ́n kì í sáì mọ̀ fólókó. Ẹ gbọ́ ìtàn ìgbésí ayé wọn níkànnì yìí ẹ ṣé púpọ̀ o tí àwọn kan ní ẹ̀yà Yorùbá TV. Àdúrà gbà Olúwatóyìn olóńjábọ̀ nǹkan ò ní ṣe wá láṣẹ Èdùmàrè.